Adebayo Koju Ariwisi lórí ifọrọwánilẹnuwò kan tó ṣe pẹ̀lú Baba Ijesha wo àwọn orílẹ̀-èdè tó ń jèrè àtàwọn tó ń wọ gbèsè lórí ogun Iran àti Amẹ́ríkà pẹ̀lú Israel tó ń lọ. Ilé ẹjọ́ ní kí olùṣírò owó àgbàtẹ́lẹ̀ rí Nwabuokwu lọ ganu sẹ́wọ̀n ọdún 42 lórí ẹ̀sùn jìbìtì 868 million naira. À ń ṣiṣẹ́ kárakára o, kódà iṣẹ́ àṣẹ laagun lanse láti dáàbò bo àwọn èèyàn ìpínlẹ̀ Kwara Kọmiṣọnna ọlọ́pàá Kwara ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àjọ EFCC gbé ìgbésẹ̀ láti gbẹ́sẹ̀ lé ilé Malami l'Abuja. Ó mà ṣe o, èèyàn 4 ló ti kí ilé ayé pé ó dìgbòsè níbi ìjàmbá ọkọ̀ bọ́ọ̀sì akérò kan tó wáyé lópòpónà Ijebu Ode sí Ọ̀rẹ́ lálẹ́ ọjọ́ Ajé Mọnde. Kò tíì sí obìnrin kankan o tó jáde síta pé wọ́n fipá bá òun lò pọ̀ lásìkò ọdún Òzòrò. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó dójú ẹ̀ o, àwọn ọdẹ méjì ni wọ́n ti pàdé ọlọ́jọ́ wọn lákòókò táwọn agbébọn ṣèkọlù sí wọn lásìkò tí wọ́n ń gbé òkú àwọn akẹgbẹ́ wọn lọlé fún ètò ìsìnkú wọn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì DriveTv. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Biola Adebayo Koju Ariwisi lórí ìfọrọwánilẹnuwò kan tó ṣe pẹ̀lú Baba Ijesha. Gbajúmọ̀ òṣèré tíátà ni àti olóòtú ètò Talk to Be Biola Adebayo tí ń kojú Ariwisi ọ̀rọ̀ àtakò lórí ìtàkùn ayélujára lẹ́yìn tó gba òṣèrékùnrin tí adálẹ́jọ́ Ọlánrewájú Omiyinka tí ọ̀pọ̀ mọ̀ sí Baba Ijesha lálejò lórí ètò rẹ̀ tó pè ní Talk to Be. Fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ló gba orí ayélujára kan èyí tó ṣokùnfà ọ̀pọ̀ Ariwisi látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà tó ń bu ẹnu àtẹ́ lu òṣèrébìnrin náà tó gba ẹni náà tí wọ́n fẹ̀sùn ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdébìnrin kan. Ọ̀pọ̀ àwọn alárìíwísí sọ wípé fífarahàn lórí ètò ọ̀hún fààyè gba òṣèrékùnrin náà láti yí ìwòye aráàlú padà nípa ìṣẹ̀lẹ̀ náà. Lásìkò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀, Baba Ijesha tẹnumọ́ pé setup páńpẹ́ dídẹ ni ìṣẹ̀lẹ̀ náà tó yọrí sí ìdálẹ́jọ́ náà. Ó ní wọ́n sì òun gbọ́. Ó sọ wípé agbọ̀ndàn ìṣẹ̀lẹ̀ náà ló ní í ṣe pẹ̀lú ìpalẹ̀mọ́ fún ipa eré kíkó. Ọ̀rọ̀ tó tẹnu rẹ̀ jáde yìí ló tún fa ìbínú jákèjádò orí ayélujára. Òṣèré náà ló tún mẹ́nuba ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú òṣèrébìnrin Ìyábọ̀ Òjó. Ó ní Ìyábọ̀ fi àwọn ọmọ rẹ̀ sọ òun rí. Lẹ́yìn tí fídíò yìí gba ìgboro kan ní Ìyábọ̀ tako ọ̀rọ̀ tó tẹnu Baba Ijesha jáde tó sì ṣèkìlọ̀ fún un tako mímẹ́nu kan àwọn ọmọ rẹ̀ nínú àlàyé ọ̀rọ̀ awuyewuye lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìyábọ̀ dúnkokò pé òun yóò gbé ìgbésẹ̀ òfin tí Baba Ijesha bá tún tẹ̀síwájú nípa mímẹ́nu kan àwọn ọmọ rẹ̀ nínú àlàyé rẹ̀. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ló ṣokùnfà ọ̀pọ̀ oríṣiríṣi àríwísí pàápàá jùlọ lórí ìtàkùn ayélujára Twitter níbi tí ọ̀pọ̀ àwọn èèyàn orí ayélujára ti bu ẹnu àtẹ́ lu òṣèrékùnrin náà àti olóòtú ètò náà. Ọ̀pọ̀ àwọn alárìíwísí ni kò yẹ kí ojú àwọn èèyàn tí wọ́n bá ti dá lẹ́jọ́ tún máa farahàn nígbà tí àwọn yòókù sì fẹ̀sùn kan Adebayo nípa ìmọ̀tara rẹ̀ nìkan lórí ọ̀rọ̀ tó le báyìí. Àwọn alárìíwísí kan ṣàpèjúwe ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà gẹ́gẹ́ bí èyí tí kò yẹ rárá bó ti wù kó mọ̀ tó sì tún léwu. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé kò yẹ kí wọ́n máa fi irú ọ̀rọ̀ tó le báyìí máa fi ṣe ètò fún fífa ojú àwọn èèyàn mọ́ra lórí ìtàkùn ayélujára fún ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀wẹ̀ bákan náà làwọn kan fọwọ́ sí ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà. Bẹ́ẹ̀ sì ni ohun tó kọ iwájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn. Ìsọwọ́ àwọn èèyàn náà sọ wípé ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún fún Baba Ijesha láǹfààní láti sọ ìhà tirẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n tẹnumọ́ ìṣe pàtàkì gbígbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn igun tọ́rọ̀ kàn. Kódà nínú ẹjọ́ awuyewuye náà, a ó rántí pé Baba Ijesha ni wọ́n dá lẹ́jọ́ nípasẹ̀ ilé ẹjọ́ Èkó lọ́dún 2022 lórí àwọn ẹ̀sùn tó dá lórí ṣíṣe àṣemáṣe pẹ̀lú ọmọdé tó sì jẹ́ ríran lọ sí ẹ̀wọ̀n. Ládùrú ìgbésẹ̀ òfin tó wáyé lẹ́yìn ọ̀rẹ̀yìn, àwọn aláṣẹ jẹ́ kó di mímọ̀ pé wọn kò dojú ìdájọ́ rẹ̀ dé. Bí ọ̀rọ̀ awuyewuye náà ṣe ń tẹ̀síwájú láti máa tàn káàkiri orí ayélujára, Biola Adebayo kò tí ì gbé èsì kankan jáde síta tako àwọn àríwísí nípa ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú Baba Ijesha. Wo àwọn orílẹ̀-èdè tó ń jèrè àtàwọn tó ń wọ gbèsè lórí ogun Iran àti Amẹ́ríkà pẹ̀lú Israel tó ń lọ. Ọ̀wọ́n gógó epo rọ̀bì ti gbòde kan káàkiri
káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé látàrí ogun tó ń lọ lọ́wọ́ láàrin Iran, Amẹ́ríkà àti Israel. Ó ti hàn gbangba pé bí Amẹ́ríkà àti Israel ṣe ń ju àdó olóró sí Iran tí Iran náà sì ń dá a padà sí Israel àti sáwọn ibùdó ológun Amẹ́ríkà tó wà ní ẹkùn Middle East ti ṣàkóbá fún ọrọ̀ ajé ọ̀pọ̀ orílẹ̀-èdè. Àmọ́ bí ogun náà ti ń ṣàkóbá fún ọ̀pọ̀ orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè kan sì wà tí wọ́n ń jèrè níbẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé onírúurú àjọ lágbàáyé ló ti ń gbìyànjú láti mú àdínkù bá lílo epo rọ̀bì torí ipa tó ní lórí àyíká, ogun tó ń lọ lọ́wọ́ ní Iran ti fi hàn pé epo rọ̀bì náà sì ni gbogbo àgbáyé ń lò jùlọ. Nítorí náà àwọn orílẹ̀-èdè tí wọ́n ti kó epo pamọ́ kò mọ́ lára rárá. Bí Iran ti di ojú ọ̀nà Strait of Hormuz nínú òkun kò jẹ́ kí ọ̀pọ̀ orílẹ̀-èdè lè gbé epo rọ̀bì kọjá lójú ọ̀nà ọ̀hún mọ́. Èyí sì ti ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọ́n ń ta epo sílẹ̀ òkèrè bíi Qatar àti Saudi Arabia. Bákan náà ni Iran ti yin àdó olóró sáwọn orílẹ̀-èdè tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Amẹ́ríkà lẹ́kùn Middle East. Bí ọ̀pọ̀ orílẹ̀-èdè tí ń wá epo rọ̀bì tí wọ́n fẹ́ rà láwọn ẹkùn míì lágbàáyé, àwọn orílẹ̀-èdè bíi Norway àti Canada ń jẹ àǹfààní lọ́wọ́ yìí. Láti ọdún 2022 tí Russia ti ya wọ Ukraine ní ọ̀pọ̀ orílẹ̀-èdè kò ti ra epo Russia mọ́. Láti ìgbà náà ni Norway ti ń pèsè epo tó pọ̀ sí i tí wọ́n sì ń tà sílẹ̀ òkèrè. Àwọn orílẹ̀-èdè tó ń pàdánù látàrí ogun tó ń lọ ní Iran. Báwo ni nǹkan ṣe rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà gan-an? Donald Trump ní Amẹ́ríkà yóò rówó tó pọ̀ tí owó epo bá lọ sókè. Lóòótọ́ ni pé ọ̀pọ̀ iléeṣẹ́ epo rọ̀bì Amẹ́ríkà yóò jèrè gọbọi tí ọ̀wọ́n gógó epo bá sì ń tẹ̀síwájú báyìí. Àmọ́ èyí kò túmọ̀ sí pé Amẹ́ríkà ló ń jèrè ogun tó ń lọ lọ́wọ́ ní Iran jùlọ. Ìdí ni wípé ọ̀pọ̀ iléeṣẹ́ epo rọ̀bì kò ní máa tètè rí epo ní ẹkùn Middle East. Fún àpẹẹrẹ, iléeṣẹ́ epo rọ̀bì ExxonMobil ní Qatar ti ń dá iṣẹ́ dúró láti ìbẹ̀rẹ̀ oṣù kẹta yìí. Ní báyìí, àdó olóró tí Iran jù sí Qatar tó ti ṣàkóbá ńlá fún iléeṣẹ́ náà. Ìdí mìíràn tún ni pé iléeṣẹ́ náà ti mú àdínkù bá iye epo tí wọ́n wà látàrí bí owó epo ti ń lọlẹ̀. Ọ̀pọ̀ orílẹ̀-èdè tó ń wá epo ní kò lè tètè ṣe àfikún epo rọ̀bì tí wọ́n ń wá. Ẹ̀wẹ̀, àwọn onímọ̀ nípa ọrọ̀ ajé ní fásitì Oxford ti wòye pé ó ṣeé ṣe kí wọ́n máa ra àgbá epo kan ní $140. Wọ́n ní èyí yóò sì ṣàkóbá fún ètò ọrọ̀ ajé lágbàáyé. Ilé-ẹjọ́ ní kí olùṣirò owó àgbà tẹ́lẹ̀ rí Nwambukwu lọ ganu sẹ́wọ̀n ọdún 42 lórí ẹ̀sùn jìbìtì $868 million. Ilé-ẹjọ́ gíga l'Àbújá ti rán olùṣirò owó àgbà àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí Chukwunyere Anamekwe Nwambukwu lẹ́wọ̀n ọdún 42 72 years lórí ẹ̀sùn jìbìtì $868.4 million. Onídàájọ́ James Omotosho ló gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́ Ajé Mọnde ọjọ́ 23 oṣù kẹta ọdún 2026 lẹ́yìn tó rí àrídájú pé Nwambukwu jẹ̀bi ọ̀pọ̀ ẹ̀sùn tó dá lórí kíkówó jẹ nínú ẹjọ́ tí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu sísowó ìlú báṣubàṣu EFCC gbé kalẹ̀ tó ní í ṣe pẹ̀lú $868,465,000 owó náírà. Nwambukwu, ẹni tó ti kọ́kọ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí fétò ìṣúná níléeṣẹ́ ètò ààbò ilé wa, gbà níwájú ilé ẹjọ́ pé òun lọ́wọ́ nínú títari owó láti iléeṣẹ́ náà lọ oríṣiríṣi iléeṣẹ́ aládàáni 4 fún ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìsọ̀rí pàtàkì. Òṣìṣẹ́ ìjọba tẹ́lẹ̀ rí náà gbà wípé lákòókò ìgbẹ́jọ́ náà nínú àtẹ̀jáde kan sí àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ICPC lọ́jọ́ 2 oṣù kejì ọdún 2025, ó ní òun lòun wà nídìí títari àwọn owó ọ̀hún lọ àwọn iléeṣẹ́ náà fún iṣẹ́ ààbò tí wọn kò fi léde. Àwọn iléeṣẹ́ náà ní Timio Synergy Concept Limited, Surge Global Investment Limited, Laptiv Bridge àti Arafura Transnational Afro Limited. Ìjẹ́wọ́ rẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ìdúróṣinṣin rẹ̀ lásìkò ìgbẹ́jọ́ níbi tó ti ní òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ náà tó sì ní òun ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa wọn ní lásìkò ìgbẹ́jọ́ nílé ẹjọ́. Lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, agbẹjọ́rò ilé ẹjọ́ Ekele Nnakpo San dojúkọ Nwambukwu pẹ̀lú ọ̀rọ̀ ìṣáájú rẹ̀ sí àjọ ICPC níbi tó ti gbà pé òun lọ́wọ́ nínú títari owó sí àwọn iléeṣẹ́ náà. Agbẹjọ́rò náà sọ wípé kò sí ẹ̀rí àrídájú máa jẹ́mìísó tó gbé ọ̀rọ̀ náà nídìí pé owó náà jẹ́ lílò fún ètò ààbò pàtàkì nítòótọ́. Ó ní kò sí àtẹ̀jáde kankan tó ṣàfihàn àlàyé nípa owó sísan pọ̀ mọ́ iṣẹ́ ìjọba tó bá òfin mu. Gẹ́gẹ́ bí àjọ EFCC ṣe wí, títari owó láti ibì kan síbòmíràn ọ̀hún ló jẹ́ ara ètò sísowó ìṣúná
báṣubàṣu nípa lílo jìbìtì nípa dídá owó sákòtò òṣùwọ̀n àwọn iléeṣẹ́ aládàáni lábẹ́ dídíbọ́n láti lò fún ìnáwó ètò ààbò. Nínú ẹjọ́ míì, Nwambuoku sọ fún ilé ẹjọ́ pé ọ̀nà tó bá òfin mu lòun fi ní dúkìá ilégbèé ọ̀hún. Ẹ̀wẹ̀, lábẹ́ ìtẹ̀síwájú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ó gbà pé owó 64 million naira tó jẹ́ gbígbà jáde nípasẹ̀ iléeṣẹ́ M-Davi Limited ló jẹ́ lílò láti sanwó fún City Gate Homes fún dúkìá náà. Àjọ EFCC ló gbé Nwambuoku lọ ilé ẹjọ́ lórí àtúntò ẹ̀sùn mẹ́sàn-án tí wọ́n fi kàn tó dá lórí sísowó ìlú báṣubàṣu, èyí tó tako òfin sísowó kúmọkùmọ Money Laundering Prohibition Act. Pẹ̀lú ìdálẹ́bi náà, ilé ẹjọ́ gbé ìdúróṣinṣin àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu sísowó ìlú báṣubàṣu náà kalẹ̀ pé àwọn owó náà ló jẹ́ ṣíṣe ní kúmọkùmọ lọ́nà àìbófinmu nípasẹ̀ àwọn iléeṣẹ́ aládàáni. À ń ṣiṣẹ́ kárakára o, kódà iṣẹ́ àṣelàágùn là ń ṣe láti dáàbò bo àwọn èèyàn ìpínlẹ̀ Kwara. Kọmíṣọnná ọlọ́pàá Kwara ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Kwara CP Òjó Adékìmí ti fi àwọn èèyàn Kwara lọ́kàn balẹ̀ pé agbófinró ń ṣiṣẹ́ kárakára láti fòpin sí ìṣòro ètò ààbò tó ń kojú ìpínlẹ̀ náà lásìkò yìí. Iléeṣẹ́ ọlọ́pàá Kwara sọ èyí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró tó wáyé níbẹ̀ lọ́jọ́ 23 oṣù kẹta ọdún 2026 ní agbègbè Wọ́rọ̀ ní Kayama. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n rí àdó olóró náà sínú ilẹ̀ ni lópòpónà Wọ́rọ̀ tó so ìpínlẹ̀ Kwara papọ̀ mọ́ ìpínlẹ̀ Niger. Wọ́n ní pé ọkọ̀ akérò kan ló ń lọ láti Kayama lọ sí Bọ́gù nípínlẹ̀ Niger níbi tí Subairu Inuwa tó jẹ́ awakọ̀ náà ti gbẹ́mìí mì. Nafisat Mohammed àti ìkókó ọmọ rẹ̀ ni wọ́n ti ń gba ìtọ́jú nílé ìwòsàn báyìí. Kọmíṣánná sọ nínú àtẹ̀jáde tó fi síta pé àwọn tún ti fi ọ̀pọ̀ ọmọ ogun ránṣẹ́ sí agbègbè náà fún ààbò tó péye. Ní báyìí, àwọn ará ìlú Wọ́rọ̀ ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara ti wà nínú ipò rúru ọkàn látàrí ìbúgbàmù tó ṣẹlẹ̀ ní ìlú náà ní òwúrọ̀ ọjọ́ Ajé Mọnde ọjọ́ 23 oṣù kẹta ọdún yìí. Ohun tí a gbọ́ ni pé ọkọ̀ èrò kan ló fara kásá àdó olóró náà, èyí tó ṣekú pa dẹ́rẹ́bà ọkọ̀ náà tí ẹlòmíràn sì farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà sì ṣókùnkùn sí àwọn èèyàn títí di àkókò yìí. Ìwádìí fi hàn pé àkọ́kọ́ kọ́ lèyí tí ìbúgbàmù yóò ṣẹlẹ̀ ní ìlú náà. Àkọ́kọ́ irú rẹ̀ ni èyí tó wáyé ní ọjọ́ kẹta oṣù kejì ọdún yìí. Ìgbà náà ni àwọn agbébọn ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àti ọmọ wẹ́wẹ́ lọ. Láti ìgbà náà, àwọn ènìyàn tí wọ́n jí kó kò tí ì gba òmìnira títí di àsìkò tí ìbúgbàmù míì tún ṣẹlẹ̀. Olórí ọ̀dọ́ ìlú náà, Balóde Najim, tó bá BBC Yorùbá sọ̀rọ̀ lórí aago sọ pé nǹkan bíi aago 7 àárọ̀ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ọkọ̀ èrò kan ló ń bọ̀ wá sínú ìlú láti ọ̀nà Kayama ní nǹkan bíi aago 7 àárọ̀ náà. Orúkọ dẹ́rẹ́bà ọkọ̀ náà ni Suaibu, ó sì jẹ́ ọmọ bíbí ìlú Wọ́rọ̀ Mọ́kọ́sọ. Ìlú náà kò ju ìlú 3 lọ sí ìlú Wọ́rọ̀. Ìgbà tí wọ́n fẹ́ wọ inú ìgboro ìlú Wọ́rọ̀ ni ìbúgbàmù náà ṣẹlẹ̀ tó sì gbẹ̀mí dẹ́rẹ́bà ọ̀hún. Ìbúgbàmù yìí wáyé gẹ́lẹ́ ní ibi tí tàkọ́kọ́ ti wáyé nígbà tí àwọn agbébọn wá láti yìnbọn pa àwọn aráàlú. Olórí àwọn ọ̀dọ́ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjàmbá náà pín awakọ̀ ọkọ̀ náà yẹlẹyẹlẹ, kódà kò sí èèyàn kan tó lè dá mọ̀. Àwọn 3 ni wọ́n wà nínú ọkọ̀ náà, dẹ́rẹ́bà ọkọ̀, ìyá kan pẹ̀lú ọmọ rẹ̀ tí kò tíì já lẹ́nu ọmú. Ìyá náà ò kú, ṣùgbọ́n yàtọ̀ sí pé ó farapa, ojú rẹ̀ kan fọ́, ẹsẹ̀ rẹ̀ kan sì gé. Pẹ̀lú wọ́n ti gbé ìyá náà dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ní Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara. Nǹkan kan ò ṣe ọmọ ọ̀mú náà tó wà nínú ọkọ̀. Olórí ọ̀dọ́ wa ṣàlàyé pé ibi tí wọ́n ti rí ẹ́ńjìnì ọkọ̀ náà tó òpó iná kan sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí ara yòókù sì fọ́n ká. Ọ̀gbẹ́ni Najim ṣàlàyé pé ó ṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ náà jẹ́ iṣẹ́ ọwọ́ àwọn agbébọn tí wọ́n wá ṣọṣẹ́ nínú oṣù kejì ọdún yìí. Ó lè jẹ́ àwọn agbébọn tí wọ́n wá ṣọṣẹ́ ṣáájú ló wà nídìí ìṣẹ̀lẹ̀ náà torí ó jọ iṣẹ́ ọwọ́ wọn. Ó ní lọ́wọ́ yìí àwọn ò mọ ohun tí wọ́n tún fẹ́ ṣe. Ó lè jẹ́ àwọn sọ́jà tí wọ́n ń dáàbò bo ìlú ni wọ́n fẹ́ pa. Ó sì tún lè jẹ́ pé wọ́n kàn fẹ́ rán ìjọba létí pé àwọn sì wà ní agbègbè náà ni, wípé àwọn sì tún lè ṣọṣẹ́ ní ìgbàkúùgbà. Kí Ọlọ́run ọba ó dákun kó ṣàánú wa. Àjọ EFCC gbé ìgbésẹ̀ láti gbẹ́sẹ̀ lé ilé Malami l'Abuja. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu sísowó ìlú báṣubàṣu EFCC lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday gbé ìgbésẹ̀ láti gbẹ́sẹ̀ lé ilégbèé olórí iléeṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Abubakar Malami l'Abuja. Àjọ EFCC tó jẹ́ líléwájú nípasẹ̀ Fọlárin Sunday Dare ló ṣe bẹ́ẹ̀ balẹ̀ sójú ọ̀nà tó lọ sílégbèé Malami nínú ọkọ̀ bọ́ọ̀sì 5
tí oníkálukú wọn sì wọ aṣọ pupa àti dúdú wọn tí wọ́n sì dìyà mọ́ra gba ojú ọ̀nà tó lọ sílégbè náà. Ará ilé Malami kan tórúkọ rẹ̀ ń jẹ́ Shehu Koko fìdí rẹ̀ múlẹ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn akọ̀ròyìn ní Maitama l'Àbújá pé wọ́n bá mínísítà fétò ìdájọ́ náà nílégbè rẹ̀. Koko sọ wípé àjọ EFCC kò pèsè àṣẹ ilé ẹjọ́ tó yanrantí, ṣùgbọ́n Malami yàn láti gbé ìgbésẹ̀ láti jáde síta lẹ́rọ̀ lójúnà láti yẹra fún gbígbéná wojú ara ẹni pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ EFCC. Ó ní láìpẹ́ yìí náà ni wọ́n sàmì sí àwọn ilé náà, ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun ilé náà ni wọ́n wá láti gbẹ́sẹ̀ lé. Ó ní wọ́n wá látọ̀dọ̀ aláṣẹ, wọn kò sì lè bá aláṣẹ jà. Ó ní láìka gbogbo èyí sí, Malami wà ní ipò tó dára, ó ń ṣiṣẹ́ gidigidi, ara rẹ̀ le, ó sì ní ìgboyà, kò sí ohun tó lè mí. Gbogbo ìgbìyànjú láti gba dúkìá náà tó wà ní nọ́mbà 2 Koranaki Close òpópónà Amazo ní Maitama l'Àbújá ló já sí pàbó, gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ àjọ náà ṣe yàbò agbègbè náà. Ní oṣù kìíní, ilé ẹjọ́ gíga l'Àbújá pàṣẹ gbígbẹ́sẹ̀ lé àwọn dúkìá tó tó 57 tí wọ́n gbàgbọ́ pé ó jẹ́ kíkójọ lọ́nà èrú ọ̀nà àìbófinmu nípasẹ̀ olórí ẹ̀ka ètò ìdájọ́ àpapọ̀ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí náà àti àwọn ọmọkùnrin rẹ̀ méjèèjì Abdulaziz àti Abiru Rahman Malami. Ní oṣù kejì ni Malami pé ẹjọ́ tako àṣẹ gbígbẹ́sẹ̀ lé àwọn dúkìá tó wà níkàáwọ́ rẹ̀ ọ̀hún lọ́tọ̀ọ̀tọ̀. Àjọ EFCC ti gbé Malami pẹ̀lú ìyàwó àti ọmọkùnrin rẹ̀ lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣe àpapọ̀ owó tó lé ní bílíọ̀nù 8 náírà $8,723,923,759 kúmọkùmọ. Lọ́jọ́ kejì oṣù keje ọdún 2025, Malami kéde ìkúrò nínú ẹgbẹ́ kan bọ́ sínú ẹgbẹ́ African Democratic Congress. Ṣáájú ló ti jẹ́ yíyàn gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ẹ̀ka ètò ìdájọ́ àpapọ̀ lọ́dún 2015 nípasẹ̀ olóògbé ààrẹ Muhammadu Buhari tó ṣiṣẹ́ lábẹ́ ìṣàkóso rẹ̀ títí di òpin ìṣèjọba rẹ̀ lọ́dún 2023. Ó mà ṣe o, èèyàn 4 ló ti kí ilé ayé pé ó dìgbòsè níbi ìjàmbá ọkọ̀ bọ́ọ̀sì akérò kan tó wáyé lópòpónà Ijebu Ode sí Ọ̀rẹ̀ lálẹ́ ọjọ́ Ajé Mọnde. Àwọn ènìyàn 4 ló ti jẹ́ pé àdẹ́dà nínú ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 11 alẹ́ ọjọ́ Ajé ní agbègbè Ìjẹ̀bú Mushin lópòpónà Ìjẹ̀bú Ode sí Ọ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ìjàmbá ọkọ̀ náà ni wọ́n ní ó wáyé látàrí eré àsápajúdé láàrin ọkọ̀ bọ́ọ̀sì funfun akérò Toyota pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ BDJ 482XC àti ọkọ̀ àjàgbé agbépo búlù kan tó jẹ́ ti iléeṣẹ́ Julius Berger Nigeria PLC. Agbẹnusọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò ojú pópó Federal Road Safety Corps FRSC ní ìpínlẹ̀ Ògùn Afọlábí Ọdúnsí Oyèwọlé ló ṣàlàyé èyí nínú àtẹ̀jáde kan tí wọ́n fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí Ọdúnsí Oyèwọlé ṣe sọ, ó ní ìjàmbá náà ṣẹlẹ̀ ní àkókò díẹ̀ lẹ́yìn aago 11 alẹ́ lọ́jọ́ Ajé. Ó ní ohun tó bani nínú jẹ́ ni pé àwọn èrò 4 tó wà nínú bọ́ọ̀sì akérò funfun ọ̀hún ló farapa yánnayànna tí kò sì sẹ́ni tó dúró gba ìtọ́jú tí wọ́n fi jáde láyé. Ọdúnsí Oyèwọlé ní ọkùnrin 2 àti obìnrin 2 ló wà nínú ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún nígbà tí ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀. Ó ní ọkọ̀ àjàgbé náà ni wọ́n ń gbìyànjú láti wọ́ kúrò lójú ọ̀nà, ṣùgbọ́n tí irin tí wọ́n fi ń wọjá èyí ló dá dúró sí ojú ọ̀nà. Ọdúnsí Oyèwọlé ní eré àsápajúdé ló mú ọkọ̀ bọ́ọ̀sì ọ̀hún lọ kọlu ọkọ̀ àjàgbé ọ̀hún. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà, awakọ̀ tó wà nínú ọkọ̀ tí wọ́n fi ń wọ ọkọ̀ àjàgbé ọ̀hún fẹsẹ̀fẹ. Agbẹnusọ FRSC náà sọ pé àwọn àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì dé ibi ìṣẹ̀lẹ̀ náà láàrin ìṣẹ́jú 9 lẹ́yìn tí wọ́n gba ìpè. Ó fi kún pé wọ́n ti gbé òkú àwọn èèyàn náà lọ sí ilé ìgbókùpamọ́sí nílé ìwòsàn ìpínlẹ̀ Ìjẹ̀bú Òde. Ọdúnsí Oyèwọlé tún sọ pé àwọn ọlọ́pàá láti iléeṣẹ́ ọlọ́pàá Mushin ti Nigeria Police Force ti gba àwọn ọkọ̀ tó wà nínú ìjàmbá náà tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí síwájú sí i. Ní báyìí, alákòóso ẹ̀ka FRSC ní ìpínlẹ̀ Ògùn Akínwùmí Fásakin rọ àwọn awakọ̀ pé kí wọ́n máa rí i dájú pé wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó pàápàá jùlọ nígbà tí wọ́n bá wà nínú ìrìn àjò alẹ́, kí wọ́n sì máa rí i dájú pé gbogbo ń tọ́kọ̀ nílò pé dáadáa láti yàgò fún ìjàmbá lójú pópó. Ó ní ìjàmbá ọkọ̀ kan náà ṣẹlẹ̀ lọ́jọ́ kejì oṣù kẹta, èèyàn kan kú tí èèyàn 3 sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé lóríta Ayétòrò ní Ẹ̀pẹ́ nípínlẹ̀ Èkó. Ó ní ìjàmbá ọ̀hún ló ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ̀ akẹ́rù ńlá kan tó kó iṣu àti márúwá kan. Fásakin ní ìjàmbá ọ̀hún wáyé nígbà tí ọkọ̀ akẹ́rù náà padà sẹ́yìn tó sì sọ ìjánu rẹ̀ nù
tó fi kọlu kẹ̀kẹ́ ọ̀hún. Olórí Olúwaṣìndára-ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín. Ó dójú ẹ o, àwọn ọdẹ méjì ni wọ́n ti pàdé ọlọ́jọ́ wọn lákòókò táwọn agbébọn ṣèkọlù sí wọn lásìkò tí wọ́n ń gbé òkú àwọn akẹgbẹ́ wọn lọlé fún ètò ìsìnkú wọn. Àwọn ọdẹ méjì ni agbébọn ti gbẹ̀mí wọn lọ́jọ́ ìṣẹ́gun lákòókò tí àwọn agbébọn ọ̀hún ṣèkọlù sí ọkọ̀ àwọn ọdẹ náà ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ni wọ́n gbé òkú mẹ́ta lára wọn láti Òrò Àgọ́ lọ sí Òkè Ọ̀yán kó tó di pé àwọn agbébọn ṣèkọlù sí wọn ní kìlómítà díẹ̀ síbi tí wọ́n ń lọ. Olóyè Ọ̀dọ̀fin, ẹni tó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ náà fún àwọn oníròyìn, ló ṣàlàyé pé àwọn ọdẹ náà ló ń gbé òkú àwọn ọdẹ akẹgbẹ́ wọn lọ sí ìlú wọn fún ètò ìsìnkú wọn kó tó di pé àwọn agbébọn náà ṣèkọlù sí wọn lójijì. Ó ṣàlàyé síwájú sí i pé pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọdẹ ìbílẹ̀, àwọn aṣọ́gbó, àwọn ọlọ́pàá àti àwọn ọdẹ míì lágbègbè náà làwọn agbébọn ọ̀hún ò fi ba nǹkan jẹ́ jù báyìí lọ. Ó ní pé wọ́n ti gbé òkú àwọn ọdẹ tí wọ́n pa náà lọ sí ilé ìgbókùpamọ́sí ní Òrò Àgọ́ nígbà tí àwọn yòókù tẹ̀síwájú pẹ̀lú àwọn agbófinró lọ sí Òkè Ọ̀yán fún ìsìnkú àwọn òkú àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ń gbé lọ tẹ́lẹ̀. Ó ní bí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ń ṣẹlẹ̀ ló ti ń dá ìbẹ̀rù àti ojo sí ọkàn àwọn ènìyàn agbègbè náà. Ó sọ pé ní ọjọ́ Àìkú ni àwọn agbébọn ṣèkọlù sílé ìjọsìn kan ní agbègbè ìjọba ìbílẹ̀ yìí kan náà tí wọ́n sì jí àwọn olùjọ́sìn gbé lọ kó tó di pé àwọn agbófinró rí díẹ̀ gbà nínú wọn. Àwọn aládarí ẹ̀ka ètò ààbò agbègbè gúúsù Kwara South Senatorial District fi ẹ̀dùn ọkàn wọn hàn sí àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ ní agbègbè náà. Wọ́n wá rọ àwọn aláṣẹ ìpínlẹ̀ náà láti gbé ìgbésẹ̀ tó lágbára láti dáàbò tó péye padà lórí ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Kò tíì sí obìnrin kankan o tó jáde síta pé wọ́n fipá bá òun lò pọ̀ lásìkò ọdún Òzòrò. Iléeṣẹ́ ọlọ́pàá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta ní ọwọ́ ti tẹ èèyàn 15 lórí ẹ̀sùn ìfipábánilò lásìkò ọdún Òzòrò nípínlẹ̀ Delta. Ọ̀pọ̀ fọ́nrán fídíò ló kún orí ayélujára èyí tó ṣàfihàn bí àwọn ọkùnrin ṣe ń kọlu àwọn obìnrin. Fídíò náà ṣàfihàn bí àwọn ọkùnrin ṣe ń lé àwọn obìnrin kiri tí wọ́n sì ń já wọn sí ìhòòhò ní ìta gbangba tí wọ́n sì ń ká fídíò náà sórí fóònù wọn. Àwọn fídíò ọ̀hún ló fa ọ̀pọ̀ ìbínú lórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì ń pè fún ìdájọ́ lórí rẹ̀. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta jẹ́ kó di mímọ̀ pé títí di àsìkò yìí wọn ò tí ì rí kí ẹnikẹ́ni jáde síta pé wọ́n fipá bá òun lò pọ̀ lásìkò ọdún náà. Bright Edave, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Delta, ló sọ èyí nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn abẹ́lé sọ̀rọ̀ lọ́jọ́ Ajé Mọnde pé àwọn ti bá obìnrin 4 sọ̀rọ̀ tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ẹnikẹ́ni kò fipá bá àwọn lò pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ọ̀pọ̀ fọ́nrán fídíò tó jáde láti bí ọdún náà jẹ́ ohun tó dójútini púpọ̀ tí wọ́n sì ní ọwọ́ ti tẹ àwọn èèyàn tí fídíò náà ṣàfihàn wọn, ìwádìí sì ń lọ lórí rẹ̀. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu, ẹni tó wá láti apá ibì kan nípínlẹ̀ Delta náà darapọ̀ mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé tó kọlu ọ̀pọ̀ obìnrin lásìkò ọdún Òzòrò tó sì rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí i dájú pé wọ́n fi ojú àwọn èèyàn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún jófin. Èyí jẹyọ nínú àtẹ̀jáde tí ìyàwó ààrẹ buwọ́lù fún àwọn akọ̀ròyìn níbi tó ti ní àṣà kankan kò tọ́ka sí pé ká máa fi ìyà jẹ obìnrin tàbí tako òmìnira wọn. Bákan náà ló kan sára sí iléeṣẹ́ ọlọ́pàá fún iṣẹ́ takuntakun àti bí wọ́n ti ṣe mú èèyàn 6 tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọba Òzòrò Anthony Ovietobore Ogbogbo Ibuka Kínní ti wá wọ́gilé ọ̀rọ̀ tó ń lọ káàkiri pé ọdún Òzòrò ń ṣe ìgbélárugẹ fún ìkọlù sí àwọn obìnrin. Ó ṣàpèjúwe ọdún náà gẹ́gẹ́ bí èyí tó wà fún bí obìnrin ṣe pé lára sí, tí ọ̀pọ̀ sì ti ń da nǹkan míì pọ̀ mọ́ ọdún náà, tí ọ̀pọ̀ sì ti ṣìnà nípa ọdún náà. Àwọn aláṣẹ ìbílẹ̀ ní ìlú náà tẹnumọ́ pé
kò sí nǹkan tó jẹ́ ìfipábánilòpọ̀ lásìkò ọdún náà.